tó bá yẹ pé ẹ̀yin ṣe ń rò wípé kẹ́ lọ sí Kútọ́nù ni àbí ẹ ti rò tẹ́lẹ̀ àbí pé ẹ ti rò pé kí lẹ fẹ́ lọ ṣe ẹ rí nǹkan tẹ́ fẹ́ lọ ṣe níbẹ̀ ẹ wo fídíò ìparí ẹ máa rí dáhùn sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn pé tẹ́ bá fẹ́ lọ solution bẹ́ẹ̀ ṣe máa lọ láì ná púpọ̀ àwọn kan tí fídíò yìí wà all about ni. Ẹ káàbọ̀ padà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín eléyìí ẹ má gbàgbé pé Yorùbá Pọ́nbélé ni wá lórí channel yìí máa rán wa létí ibi tá a ti ń bọ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá a máa rán wa létí ibi tá a dé àti ibi tá a ń lọ one like mean 5,000 lórí channel yìí and ẹ jẹ́ àwòye 5,000 tí fídíò yìí máa fún wa nǹkan tí like ẹ̀yọ̀ kan mean yẹn so tẹ́ wá bá wa share 10,000 naira. Lónìí máa kọ́ wa bí a ṣe máa lọ sí ìlú Kútọ́nù láti ìlú Ìbàdàn tí a sì máa jayé ọlọ́ba láì ná owó púpọ̀ nǹkan tí fídíò wà all about ni ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ ká kọ́kọ́ mẹ́nubà òun ni pé kó tó di pé a gbéra kúrò ní Ìbàdàn nǹkan àkọ́kọ́ tá a máa kọ́kọ́ ṣe ni ká plan bí ìrìn àjò wa ṣe máa rí and fídíò yìí máa help wa láti plan láti ṣe ètò bí journey wa ṣe máa rí bí ìrìn àjò wa ṣe máa rí and kí ni àwọn ìbéèrè tí a máa need àti bíra wa tá a bá ń ṣe ètò. Àwọn ìbéèrè àkọ́kọ́ ni níbo ni a máa dé sí, níbo ni a máa visit tá a bá wà níbẹ̀, báwo ni a ṣe máa débẹ̀, èló ló máa tó wa láti lọ síbẹ̀ àti pé báwo la ṣe máa rìn move around, báwo la ṣe máa rìn kiri tí a bá débẹ̀. Àwọn nǹkan tí fídíò yìí wà all about ni and mo dẹ̀ mọ̀ pé ẹ máa need àti wo fídíò yìí parí. Nǹkan alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ṣe tẹ́ bá fẹ́ lọ sí ìlú Kútọ́nù ó ní pé ẹ ṣáà make sure pé ẹ bára yín ní challenge ní Ìbàdàn. Tẹ́ bá ti bára yín ní challenge ẹ máa wọ mọ́tò 1,500 láti challenge ní Ìbàdàn dé mile 2 ní ìlú Èkó. Tẹ́ bá ti dé mile 2 ní ìlú Èkó ẹ máa wọ mọ́tò tó ń lọ sí Sẹ̀mẹ̀. Wọ́n ní sàbí ológun ṣe ní kàsà bẹ́ẹ̀ ni òun la máa fi rí result tó yẹ ká rí. Ẹ wọ mọ́tò Sẹ̀mẹ̀ directly ẹ má wọ kélekèle ó lè wà cheaper tẹ́ bá wọ kélekèle but ẹ wọ mọ́tò Sẹ̀mẹ̀ directly nílé tó máa ná yín ní 4,000 naira ó jẹ́ 5,500 tẹ́ bá dé Sẹ̀mẹ̀. Àwọn nǹkan kọ́kọ́ wá ṣe pàtàkì tí ẹ bá fẹ́ lọ síbẹ̀ àwọn nǹkan yẹn ni màá pè ní documentation because tẹ́ bá ti dé Sẹ̀mẹ̀ yẹn gangan ní òdiwọ̀n border tí ó wà láàrin Kútọ́nù àti Nàìjíríà. Gbogbo nǹkan tá à ń sọ ojú láàrin ibi báyìí sí ojú screen nìyẹn náà lọ tẹ́ bá tẹ́ pé ẹ kàn máa kọjá bí ìgbà tẹ́ kọjá lẹ́nu gate bẹ́ẹ̀ náà ni border náà ṣe rí kò ń ṣe nǹkan tí nǹkan rẹpẹtẹ kan ṣùgbọ́n ẹ mọ bí ìlú wa ṣe rí ẹ mọ̀ pé àwọn elétò ààbò ẹ má jẹ́ kí n fi gbogbo ẹnu sọ ẹ ti mọ bí ìlú wa ṣe rí wàhálà kéékèèké máa ń wà ní border yẹn gbogbo àwọn nǹkan tá a dẹ̀ máa sọ nínú fídíò yìí náà nìyẹn. Yes, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ nípa documentation ẹ gbọ́dọ̀ make sure pé ẹ ní Nigerian passport yín torí ẹ má yẹ kí n parọ́ tán yìí checkpoint tẹ́ máa rí ní ọ̀nà ó kọjá 40 tí a mọ̀ sí 40 checkpoints. Ẹ máa rí immigration, ẹ máa rí NDLA, ẹ máa rí custom, ẹ máa rí ọlọ́pàá, ẹ máa rí sójà, ẹ máa rí oríṣiríṣi kí lorúkọ ẹ̀ kò dẹ́ ń ṣe ẹ̀kan lẹ́wọ̀n máa rí wọ́n máa dá yín dúró pápánbárì tẹ́ bá tó bá yẹ pé ẹ̀yin look good ọlọ́pàá máa dá yín dúró ní àsìkò sí àsìkò so tí ẹ bá mú páálí yín dání ó lè di ìjọ̀gbọ̀n tí ẹ bá débẹ̀ and kò dẹ́ ṣe páálí Nàìjíríà nìkan ó ní kankan tó ń pè ní yellow card yìí ṣe kókó ṣe pàtàkì ẹ search lórí internet bí ẹ ṣe lè get yellow card yín wọ́n tún lè máa bá yín jà pé yellow card yín gan kò ń ṣe original but ẹ make sure pé ẹ gba vaccine níbi tẹ́ bá ti fẹ́ lọ ṣe yellow card yín wọ́n máa fún yín ní vaccine 3,500 sí 5,000 naira ó lè máa ṣe yellow card yín wọ́n máa gún yín ní abẹ́rẹ́ so tó bá kù ijọ́ méjì àbí ijọ́ kan tí ẹ máa lọ ní kẹ́ lọ ṣe yellow card yín so àpá abẹ́rẹ́ yín máa lè wà ń bẹ̀ máa lè máa sọ fún wọn pé ibi tẹ́ ti gba abẹ́rẹ́ rẹ̀ pé original ni yellow card yín so ìyẹn nìyẹn bẹ́ẹ̀ yẹn then yellow card yẹn make sure pé gba receipt ibi tẹ́ ti ṣe yellow card yín
ìyẹn nìyẹn bẹ́ẹ̀ yẹn lórí documentation. So tẹ́ bá ti wá dé Sẹ̀mẹ̀ kí n padà sórí transportation bẹ́ẹ̀ ṣe máa lọ láti Ìbàdàn sí Kòtónú. Tẹ́ bá ti dé Sẹ̀mẹ̀ nítorí pé passport yín wà lọ́wọ́ yín mo fẹ́ save yín ní time ẹ mú tó bá yẹ pé virgin ní passport yín tó yẹ pé wọn ò tí lù rí tó yẹ pé virgin gbogbo àwọn pages tó wà ń bẹ̀ wọn ò tí lù rí ẹ máa san 1,000 naira wọ́n stamp passport yín báyìí so ẹ máa san 1,000 naira ní bọ́dà Nàìjíríà ní Sẹ̀mẹ̀ ẹ máa kọjá tẹ́ bá tún ti dé bọ́dà Kòtónú àwọn náà tún gba 1,000 naira wọ́n stamp passport yín pé ẹ ti wọnú Kòtónú but stamp méjèèjì yẹn mean departure àti arrivals departure kúrò ní Nàìjíríà àti arrival sí Kòtónú gbogbo nǹkan tá à ń sọ ìsíra wọn ò ju ẹsẹ̀ bàtà méjìlá lọ sí bọ́dà Nàìjíríà sí bọ́dà Kòtónú kò ju ẹsẹ̀ bàtà méjìlá lọ síra wọn kódà ẹ máa wo méjèèjì ní ọ̀kan báyìí ni so ká kúrò lórí tẹ́ bá ti dé Sẹ̀mẹ̀ tẹ́ bá ti wá stamp passport yín tẹ́ ti wọlé tán gbogbo nǹkan tẹ́ ṣe nọ́mbẹ̀ yẹn jẹ́ 7,500 naira. First thing tí mo fẹ́ kẹ́ ṣe tẹ́ bá ti wọnú Kòtónú tán ó ní pé ẹ ní kí wọ́n gbé yín lọ síbi tí wọ́n ti ń ta sim nítorí pé MTN nìkan ló valid tẹ̀lé ló lọ́hùn gbogbo àwọn Airtel, Glo, Etisalat àti another network yẹn wọ́n máa switch sí network MTN Benin Republic which is roaming gbogbo calls tẹ́ bá máa receive ó máa jẹ́ pé ẹ̀yin lẹ máa sanwó ẹni tó ń pè yín náà máa sanwó wọ́n máa jáwó tí wọ́n á dẹ̀ máa jáwó tẹni tó ń pè yín náà tẹ́ bá fẹ́ receive call or better still kẹ́ lọ ra sim tí ṣé tẹ́ bá fẹ́ wá ra sim yìí wọ́n kọ́ nìgan ẹ má ra sim tí wọ́n ti register síbẹ̀ because second day náà máa block ẹ̀ tẹ́ bá ti ra owó yín ti jóná nìyẹn like èmi ń sìn mo ra sim tí wọ́n ti register síbẹ̀ ní 1,000 CFA after 2 days mo ẹ̀ ni mo dẹ̀ ra data sórí ẹ̀ mo ra data 4,000 tí mo mọ̀ pé ó yẹ kó tó mi fún ọ̀sẹ̀ kan after second day wọ́n block sim yẹn àti data mi àti sim everything waste mo need àti ṣe lọ rà mí mo ṣe wá lo passport mi fi register sim yẹn ṣì ń ṣiṣẹ́ bí gẹ́gẹ́ títí di mo yẹn bá yín sọ̀rọ̀ so sim kọ́kọ́ wà very important especially kẹ́ ẹ lè ráyè pélé pé ẹ ti débi tẹ́ ń lọ o gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá ẹ mọ̀ pé tẹ́ bá rìnrìn àjò ẹ ní ìdá àti pélé so tẹ́ bá ti stamp pálí yín wọlé tán ẹ lè wá gbé kẹ̀kẹ́ which is ọ̀kadà kẹ̀kẹ́ làwọn máa ń pè wọ́n pè ní kẹ̀kẹ́ náà wọ́n máa ń pè ọ̀kadà lọ́dọ̀ wọn so ẹ lè dá dúró kẹ̀kẹ́ náà wọ́n máa dúró fún yín ẹ máa sọ ibi tẹ́ bá ń lọ ní Kòtónú fún yín àwọn ibi tẹ́ wá lè gbé ó ní ibi tẹ́mi recommend tí mo lè sọ fún yín pé kẹ́ ẹ lè gbé on a budget ó ní à ń pè ní Kòkòkọ́dí there is Airbnb kan wà ní Kòkòkọ́dí ibẹ̀ làwa dé sí and Airbnb yìí cost $10 ẹ̀yin lẹ mọ̀ conversion rate yín because mi fẹ́ sọ iye tó jẹ́ náírà lẹ mọ̀ pé náírà ń lọ sókè ó ń lọ sí ilẹ̀ báyìí ni. láti tí mo rò pé ẹni ìdá ti mọ̀ ó ní pé iye tẹ́ bá fẹ́ nọ́mbẹ̀ ẹni ìdá ti ṣẹ̀dá ní Nàìjíríà torí tẹ́ bá ti lè wọbẹ̀ ẹ ní access bank account yìí mọ́ kódà ATM yìí ò ní ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n àwọn Nigeria exchanger wà ń bẹ̀ tí wọ́n máa wọ́n lè gba transfer lọ́wọ́ yín tó máa fún yín ní equivalent but sometimes kò kì í pay ṣùgbọ́n option kan lèmi máa fún yín sìn tí mo rò pé ó máa make sense ó ní pé torí èmi ṣe ó dẹ̀ work fún mi gidi gan option yẹn ni pé tó bá yẹ pé orí Airbnb lẹ ti book accommodation yín ẹ sọ fún host yín pé ẹ ti wà short of cash wípé ẹ máa send owó sí ní Airbnb kó fún yín ní equivalent ní CFA ẹ dẹ̀ máa lọ sórí Airbnb bẹ́ẹ̀ yín máa ṣe òun náà ni ẹ ti ń wò ní ojú screen yín yẹn so tẹ bá ti send owó yẹn òun ti máa rí lọ́dọ̀ ẹ̀ òun máa gbà òun lè lọ bá yín ṣe because dollar lẹ́yìn máa fi sanwó yẹn fún un ó pè kẹ́ ṣẹ́ dollar dání ẹ lè mú náírà bíi 10,000 naira dání ní náírà bó ó pè yín kẹ́ ṣẹ́ dollar dání láti Nàìjíríà kẹ́ tó lọ síbẹ̀ so that owó yín máa lè gbé pẹ́ẹ́lí tẹ́ bá máa fi convert ẹ̀ dọ́là ní kẹ́ ṣẹ́ dání so dọ́là yẹn kò sí gbájú ẹ̀ kankan ní dọ́là ẹ máa google iye tí dọ́là bá jẹ́ náà máa kó fún yín iye tí google bá sọ ni
ṣùgbọ́n tẹ́ bá Google iye tí náírà jẹ́ sí sẹ́fà kò ń ṣe iye yẹn ni wọ́n máa kó fún yín o. Nǹkan tí mo fi ń try láti sọ fún yín ni pé dọ́là máa gbé pẹ́ẹ́lí ju náírà lọ. Ó jẹ́ ara nǹkan tí mo believe pé ó yẹ kẹ́ ẹ tún mọ̀. Then nǹkan tí mo tún rò pé ẹ ní láti mọ̀ ni pé Cotonou kì í ṣe ìlú tí wọ́n ti ń sọ èdè Gẹ̀ẹ́sì. Kódà ẹ lè pàdé èèyàn ọgọ́rùn-ún tó yẹ pé agídí lè máa fi rí èèyàn ẹyọ kan tó máa bá yín sọ tó gbọ́ èdè Gẹ̀ẹ́sì tó gbọ́ come go what is your name. Wọ́n gbọ́ èdè Gẹ̀ẹ́sì rárá. Èdè méjì ni mo mọ̀ dájú pé ẹ lè fi bá wọn communicate and ẹyọ kan ní pabambari. Èdè alákọ̀ọ́kọ́ tí máa sọ ni pé French. Wọ́n sọ Faransé tí a mọ̀ sí French gangan ni official language wọn bí àwa ṣe ń sọ èdè Gẹ̀ẹ́sì níbí tí a mọ̀ sí English. Níbẹ̀ French ni èdè tí wọ́n ń sọ. So yàtọ̀ sí French, èdè kejì tí wọ́n ń sọ ni kò ń ṣe gbogbo wọn náà ń sọ ilé, ṣùgbọ́n ẹ̀yà bí Nàìjíríà ṣe jẹ́ ta jẹ́ ẹ̀yà major 3 tribes kí n sọ ní èdè Gẹ̀ẹ́sì ta jẹ́ major ẹ̀yà mẹ́ta tá a mọ̀ sí Igbo, Yorùbá àti Hausa. All the east part of Benin. Okay. People speak Yorùbá. Yoruba. Oh. Bẹ́ẹ̀ náà làwọn náà ṣe rí. Alákọ̀ọ́kọ́ ni fọ́n, ẹlẹ́ẹ̀kejì ni báríbà, ẹlẹ́ẹ̀kẹta ni dandi, bẹ́ẹ̀ ni èdè ẹlẹ́ẹ̀kẹrin ni èdè tí mo bá yín sọ tí a mọ̀ sí Yorùbá ni èdè tí wọ́n ń sọ ní Cotonou. 40. More than 40 tribes. Yeah. And they all speak French. But they are major. Major three or four major. Okay. Yoruba. Okay. Yoruba is a major tribe. Yeah. Yoruba is major tribe. But official general language wọn òun ni èdè tó jẹ́ èdè gbogbogbò wọn òun ni French, which is official language òun ni French. So tẹ́ bá débẹ̀ tẹ́ bá fẹ́ kíyàn ẹ máa ní bonjour, normal French wọ́n á dá yín lóhùn. Eléyìí ń ṣe French class, so but tẹ́ bá gbọ́ French ẹ lè bá wọn communicate generally. Then negotiation eléyìí gangan ni ó le jù ní Cotonou. Tẹ́ bá fẹ́ dúnàdúrà láti ra nǹkan ó le gidi gan, ṣùgbọ́n ó dá mi lójú pé kí ẹ tó rí èèyàn 5 tó dúró sí ojú kan ẹ máa rí ẹyọ kan nínú wọn tó gbọ́ èdè bàbá wa tí a mọ̀ sí Yorùbá tó máa bá yín sọ pé nǹkan báyìí ni ẹ fẹ́. Ṣùgbọ́n kinní kan wà tí mo fẹ́ kẹ́ take note, wọn kì í sọ numbers, wọn kì í sọ ní èdè Gẹ̀ẹ́sì. Ṣé mọ̀ pé tí a bá fẹ́ pe 100 ní sí a máa ní 100, tá a bá fẹ́ pe 102 a máa ní 200. Àwọn ò kì í sọ bẹ́ẹ̀. Èdè Faransé náà máa fi ń pe numbers níbẹ̀. And apart from that, yàtọ̀ sí yẹn, yàtọ̀ sí pé èdè Faransé náà máa fi ń pe 100, àwọn tó tún gbọ́ Yorùbá yẹn náà tún wá kí ń sọ numbers ní English. Àwọn yẹn nǹkan tó máa fi máa sọ owó fún yín ni wọ́n máa ní pọ́n kan, pọ́n méjì, pọ́n mẹ́ta àti àpò kan. Wọ́n lè ní àpò kan pọ́n kan which is 1200, but àwọn kan náà tún wá get pọ́n kan yẹn dáadáa, so ẹ gbọ́dọ̀ wà very very careful because ó níbì kan tá a ti gun ọ̀kadà tí wọ́n ti sọ fún wa pé pọ́n kan ni owó tá a máa san, àwa ti mọ̀ pé 200 naira ni, so torí pé owó yẹn wálẹ̀ a gun ọ̀kadà méjì, gbàtà gun ọ̀kadà méjì gbàtà débẹ̀ wọ́n ní nǹkan táwọn sọ fún wa pé pọ́n lọ́dọ̀ ti òun o 1000 CFA òun ni pọ́n kan. Mi ì fẹ́ sọ réètì owó fún yín báyìí nítorí pé ó lè ti lọ sókè tàbí kó ti lọ sílẹ̀ ní ìgbà tẹ́yìn bá máa fi lọ, ṣùgbọ́n iye táwa ṣẹ́ 1000 naira à ń ṣẹ́ 1000 naira ní 1050 CFA, so 50 CFA ń lé lórí 1000 naira, eléyìí tó jẹ́ kí nǹkan dàbí pé ó wọ́n jọjọ, ṣùgbọ́n ìlú tẹ́ máa lọ tẹ́ máa ti jayé ọlọ́ba ni tó dá mi lójú gidi gan. Kó tó di pé màá wá sọ iye tẹ́ ní ìdá tí mú dání tí ẹ bá fẹ́ lọ sí ìlú Cotonou, kó tó di pé màá sọ iye tí ẹ mú dání, nǹkan kan wà tí mo fẹ́ ká sọ òun ni accommodation. So ibi tí mo dé sí ni à ń pè ní Kokokoji, Akanjame ní Kokokoji. Ṣé rí Kokokoji òun ni town tó next sí Cotonou. Tó bá jẹ́ alákọ̀ọ́kọ́ ni tẹ́ ń lọ síbẹ̀ ẹ lè má fẹ́ láìkì ẹ̀ nítorí pé kí ni máa wá kí ló ṣẹlẹ̀ tẹ́ fi gbogbo gbòòrò lẹ̀ sílẹ̀
lọ síbi tí mò ń sọ yìí. Ṣùgbọ́n tí ẹ bá fi lè dé ibi tí mò ń sọ yìí tó bá jẹ́ ọjọ́ 5 lẹ rò pé ẹ fẹ́ lò, ẹ máa end up láti lo ọjọ́ 8 tàbí ọjọ́ 10. Mo lè guarantee yín lórí yẹn, nítorí pé kí ni ẹni tó níbẹ̀ ó ti jáde dáadáa, ó jẹ́ èèyàn kan tó gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáadáa, and ó máa tọ́jú yín, ó máa fà yín mọ́ra. Airbnb ní ibẹ̀, and link tẹ́ lè fi book bẹ̀ wà ní máa fi sí inú description box mi, tẹ́ pé ẹ lè book bẹ̀ directly. It's just $10. And tí ẹ bá tún wá sọ pé àti ọ̀dọ̀ geography lẹ ti wá ọjọ́, mo sọ fún mi pé a tún fún yín ní 5% discount tẹ́ bá débẹ̀. Kò sanwó fún mi o, ṣùgbọ́n nǹkan tí mo mọ̀, ìrọ̀rùn gí òun ni ìrọ̀rùn ẹyẹ. Advantage pé ẹ̀wọ̀n channel nìyẹn, ẹ lè rí 5% lórí ibi tí mo ń sọ yìí. Mo interview ẹni yẹn tí mo pé màá ṣe fi sí next upload, but eléyìí mo kàn ní kí n sáré mú eléyìí wá. And ìgbà tá a débẹ̀ bóyá ọjọ́ kejì àbí ọjọ́ kẹta, I end up láti lọ sí Snake Temple níbi tí wọ́n ti ń worship ejò. Very cold. No, don't just try that. Níbẹ̀, and ìkan lára ibẹ̀ láti rí igi ìrókò, jẹ́ pé igi ìrókò náà ni wọ́n ń pè. Kò sí nǹkan tó mú trip dùn mọ́ mi nínú ju pé bí ìgbà tí mo wà ní ìkan lára àwọn ilẹ̀ Yorùbá wa náà ni, nítorí pé oríṣiríṣi nǹkan tí mi lérò wípé ó tún ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè míì tó papọ̀ mọ́ èdè Yorùbá, gbogbo ẹ̀ náà ni mo rí. So ó jẹ́ nǹkan òwúrí fún mi, nítorí pé ọmọ Yorùbá tàtà ni wà, channel yìí wà dedicated to Yorùbá. So ó jẹ́ nǹkan òwúrí gidigidi ńlá fún mi, torí pé a tún rí àwọn òòṣà tó yẹ pé wọ́n sì ń bọ títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn òòṣà tó jẹ́ òòṣà Yorùbá tí wọ́n sì ń bọ títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, a rí ń bẹ̀. Ìgbà tá a kúrò ń bẹ̀, a tún lọ sí síbi tí wọ́n ti máa ń ṣe ìdúnàdúrà àwọn ẹrú, níbi tẹ́ pé táwọn ẹrú bá ti débẹ̀ wọn ò lè padà sílẹ̀ adúláwọ̀ mọ́, nílé tí àwọn eléyìnbó ń pè ní point of no return àbí gate of no return lẹ́yìn ìmọ̀ sí. A tún débẹ̀ nígbà tí a rí oríṣiríṣi níbẹ̀. So ìlú Kótọ́nú jẹ́ ìlú tó kún fún ìtàn, and kò dẹ̀ kí ń ṣe ìtàn, kò kí ń ṣe ìtàn ìlú wọn nìkan, ó kún fún ìtàn Yorùbá, bẹ́ẹ̀ ni ó sì kún fún ìtàn adúláwọ̀ generally. So lórí apartment tí mo sọ fún yín pé à ń gbé yẹn, ara àwọn kan tí ó wà ń bẹ̀ ni pé ẹ máa ní access sí free wifi, ẹ dẹ̀ máa ní yàrá kan, pálọ̀ kan àti kitchen tí ẹ ti lè dáná oúnjẹ ara yín. Kò ń ṣe bí hotel. Níbẹ̀ tẹ́ bá bá ọmọkùnrin sọ̀rọ̀, torí ọmọkùnrin ó ní ìwà, kódà ó ní ọmọkùnrin tó wá láti ìlú adúláwọ̀ tí mo ti bá pàdé ní ìta orílẹ̀-èdè wa, tó jẹ́ pé ó ní ìwà jùlọ. Reason mo fi wò pé kí n recommend ọmọkùnrin fún yín nìyẹn. And ọdún ẹ̀ kò wọ́n, and vision náà sí nǹkan tó ń ṣe òun ni wípé ó fẹ́ kí àwọn èèyàn tí wọ́n like irú ayé tó ń gbé, ẹ má bínú, òjò ń rọ̀ ń ta. So tí ọdún Yorùbá ṣe dáadáa, mo fẹ́ kẹ́ mọ̀ pé òjò ń rọ̀ ń ta. So ó fẹ́ kí àwọn èèyàn tó like irú ayé tó ń gbé ní ibi tí ó dákẹ́ jù jọjọ, tí àwọn eléyìí mọ̀ ń pè ní quiet, tó jẹ́ ibi tí ó kún fún greens, which is àwọn ewé oríṣiríṣi, flowers and other things. Tó bá yẹ pé nǹkan tẹ̀yìn fẹ́ ni ẹ ní environment tó wálẹ̀ gidi gan bí àwọn environment wa ní Ìbàdàn. Reason mo fi rò pé àwọn ará Ìbàdàn máa like ibi ìbàyí tí mo ń sọ yìí nìyẹn. ẹ níbẹ̀ náà lẹ́ ń wò ní ojú screen yìí yẹn. Mo mọ̀ pé at the end of the day tẹ́ bá máa fi débẹ̀ ó máa fún yín ní 5% discount tẹ́ bá ti sọ fún pé àtọ̀dọ̀ mi lẹ ti wá, torí èmi àti ẹ̀ àjọsọ ọ̀rọ̀ yẹn aṣọ tó kúnná dáadáa pé tí àwọn èèyàn bá wá látọ̀dọ̀ mi ó máa fún wọn ní 5% discount. Kò ń ṣe èmi ló máa fún, ẹ̀yin ló máa fún. And lastly, ọ̀rọ̀ owó wọn ni mo fẹ́ sọ. Ṣẹ́rí negotiation ọ̀rọ̀ owó wọn ó máa kọ́kọ́ le fún yín o, kódà ẹ lè jà, nítorí pé ẹ máa kọ́kọ́ ní ìdá àti understand owó yẹn. Ṣẹ́rí tó máa kọ́kọ́ kó owó yẹn fún yín kò dàbí àwọn owó ìlú kan tẹ́ pé apá kan Arabic, apá kan English, bẹ́ẹ̀ náà lówó iná ṣe because apá kan French,
apá kan bí English ni, ṣùgbọ́n wọ́n kọ àwọn orúkọ owó yẹn bí 5,000, wọ́n ní owó 5,000 odidi tó jẹ́ 5,000 CFA, CFA ní short CFA, bí n ṣe jẹ́ short form náírà, bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe jẹ́ CFA. So tẹ́ bá ti wọ́n máa kọ 5,000 naira, 5,000 CFA, which is 5,000 CFA. ẹ ṣe kí ni, ẹ wò dáadáa, ẹ make sure pé ẹni tó gbọ́ Yorùbá lẹ́jọ́ ń negotiate, so that kò ní sí pé wọ́n máa ṣe service fún yín á wá di ìjà bíi tọlọ́kadà tí mo sọ lẹ́ẹ̀kan pé agùn. ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù torí gbogbo àwọn nǹkan tí mo sọ yìí náà ni mo sì máa mú wá fún yín, but mo kàn ní kí n explain fún yín bí ẹ ṣe lè lọ Kotonu láti Ìbàdàn títí lọ sí ìlú Èkó. gẹ́gẹ́ mo ṣe sọ níbẹ̀rẹ̀ fídíò, Yorùbá pọ́nbélé ni wá, ẹni tó bá dẹ̀ jẹ́ ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, àti pé tó bá yẹ pé ẹ wo fídíò di wákàtí ọ̀wọ̀ tí mo wà yìí, ẹni tí ẹ dẹ̀ fẹ́ràn ẹ̀ jọjọ, ẹ jẹ́ bá wa like fídíò yìí, like mean 5,000, ẹ lè fún mi ní 5,000 kò ná yín nìkan kan, ẹ kàn bá mi like ẹ̀, ó mean 5,000 nínú ọkàn mi. So ẹ jọ ẹ bá mi like video yẹn, subscribe sórí channel yìí Yorùbá pọ́nbélé ni wá, and video míì tí mo fẹ́ kẹ́ wò tó jẹ́ lára àwọn adventure video wa tá a ṣe ní èdè Yorùbá, òun ni ẹ̀ ń wò lójú screen yẹn, ẹ click ẹ̀. So kò ní jù báyìí lọ lẹ́ni kó tó dìgbà míì, ẹ má gbàgbé láti fẹ́ràn ara yín jù jọjọ. Ó dàbọ̀.